adúpẹ́ fún Ọlọ́run ọba tó ní ohun gbogbo, ọba tó ṣẹ̀dá ayé àti gbogbo ohun tí ń bẹnu ayé, ọba tó nímọ̀ gbogbo ohun tó ṣẹ̀dá. Ọlọ́run nìkan ló nímọ̀ gbogbo nǹkan. Ó nímọ̀ ń pa ẹja, ó nímọ̀ ń pa ẹranko tí ń bẹnu igbó, ó nímọ̀ ń pa àwọn ẹranko tí ń bẹ nísàlẹ̀ odò ká tó apẹja. Ó sì nímọ̀ nípa àwọn ewéko, gbogbo ohun tọ́lọ́run dá Ọlọ́run nímọ̀ ń pa ẹ̀. Ká tó pé àwa èèyàn tó kó wá sínú ọgbà tó ní ká máa jayé, ká máa fẹ́ lánú ọgbà, ṣe ọ̀pọ̀ Ọlọ́run nímọ̀ ń pa wa náà. Mo fẹ́ béèrè kan, ẹ dákun bá wa ṣíà ẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ ṣíà ẹ̀ dáadáa, ẹ dákun ẹ ṣíà ẹ̀ o. Mo fẹ́ béèrè kan lọ́wọ́ wa pé ẹ̀yin àfáà, kọ́lọ́hun kó lékún ìmọ̀ yín o, kọ́lọ́hun lékún ìmọ̀ yín dáadáa. Ẹ̀yin pásítọ̀, kọ́lọ́hun lékún ìmọ̀ yín dáadáa. Ẹ̀yin oníṣẹ̀ṣe, kọ́lọ́hun lékún ìmọ̀ yín dáadáa. Mo fẹ́ béèrè kan lọ́wọ́ ikọ̀ méjì. Àkọ́kọ́ ni pé ẹ̀yin àfáà wa, ẹ dákun, ṣé Al-Qur'an tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, ṣé wọ́n ti rìvíw ẹ̀ ni? Al-Qur'an tó yẹ pé òun là ń bá bọ̀ táwa náà gbọ́njú bá, tọ́pọ̀lọpọ̀ náà gbọ́njú bá, ẹ jọ̀ọ́ ṣé wọ́n ti rìvíw ẹ̀? Àbí Al-Qur'an yẹn náà ló sì wà dòní? Ẹ fún mi lésì. Ẹ̀yin pásítọ̀, ṣé wọ́n rìvíw Báíbù? Bóyá èyí tá ń bá bọ̀ láti ilẹ̀, òun kọ́ ló wà ká lónìí, òun kọ́ ní ń bẹ lọ́wọ́ yín, ṣé wọ́n ti rìvíw òun náà? Ẹ fún mi lésì. Ìbéèrè kejì tí mo tún fẹ́ béèrè, ṣé àwọn ayé àtijọ́ yẹn sáwọn ni mùsùlùmí ni àbáwọn ayé òde òní ni mùsùlùmí? Ẹ gbọ́, ẹ má bínú. Sí àwọn ayé àtijọ́, àwọn bàbá ayé àtijọ́, mi fẹ́ dákọ̀ àwọn bàbá ayé àtijọ́ yẹn, àwọn àfáà tí wọ́n ti lọ, ṣé àwọn ni mùsùlùmí àbí àwa tá a wà lónìí ni mùsùlùmí? Ẹ̀yin àfáà, sáwọn àwọn àfáà yẹn ni àwọn ni mùsùlùmí àbẹ́yìn àfáà tẹ́ wà lónìí ni mùsùlùmí? Ẹ̀yin pásítọ̀, sáwọn bàbá àná yẹn sáwọn ni onígbàgbọ́ Christianity àbí àwa tí ẹ̀yin tẹ́ wà lónìí ní Christianity? Mo fẹ́ kẹ́ ẹ máa mẹ́sì wá o. Ẹ lọ sí comment section, ẹ lọ fún mi lésì. Ẹ bá bú mi kò sí kankan o, ṣùgbọ́n ẹ jẹ́ àrònú ká tó bú èèyàn. Ó ní wọn tó fa sábàbí. Tó bá jẹ́ pé wọn bá rìvíw Al-Qur'an tí wọn ò sì rìvíw Báíbù, ṣé àwọn bàbá àná yẹn bí wọ́n ti ṣe tó ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa nígbà náà, ṣé wọn mọ Al-Qur'an yẹn ni? Ṣé wọn ò kéwu ni? Ṣé wọn ka Bíbélì ní àwọn pásítọ̀ àná yẹn? Ṣé wọn ka Bíbélì ni? Ọ̀dà àwọn àtàná, ṣé wọn ò ní rojú rere Ọlọ́run? Sáwọn àtòní ní rojú rere Ọlọ́run? Torí ohun tí ó mi sọ̀rọ̀ yìí ni pé ohun tí ń ṣẹlẹ̀ ní ìsìn kò ṣẹlẹ̀ láyé àtijọ́. Ẹ̀sìn dẹ̀ dùn láyé àtijọ́, ẹ̀sìn dùn, ṣùgbọ́n lónìí okùn àgbo ti dórí ìwo. Ẹjẹ́ tún fún yín ní àwọn àpẹẹrẹ kan. Ẹ̀yin àfáà, ẹ̀yin pásítọ̀, láyé ìgbà kan táwa ń gbọ́njú, àwọn náà ti délé ayé ìtìpẹ́. Tí àfáà bá ṣe wáàsí, tó bá parí wáàsí wọn tán, wọ́n á ní ẹni tó fẹ́ gba Islam kó jáde,
àwọn èrò máa ń jáde ni wọ́n fẹ́ gbà Islam. Tí àwọn pásítọ̀ bá ṣe wàásù tán wọ́n náà tó fẹ́ gba Jésù ní ayé wọn kí wọ́n jáde, àwọn èèyàn máa jáde láti gba Jésù ní ayé wọn. Kí ló fà á? Ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n fi bọ́ wá, ẹlòmíì yóò ronú kò mí ó wà ní, ẹlòmíì ó sì máa yí ìwà rẹ̀ padà. Nígbà náà mélòó ni àáfàá lónìí tó ṣe wáàsí táwọn ìtara rẹ̀ gbà Islam? Mélòó pásítọ̀ tó ṣe wàásù táwọn ìtara rẹ̀ gba Jésù Kristi sínú ayé wọn? Ṣó wà mọ́? Dábàá lọ wo ohun tí ń ṣẹlẹ̀ lónìí. Gbogbo ọ̀gọ̀rọ̀ àwọn àáfàá lónìí orí íńtánẹ́ẹ̀tì ni wọ́n wà. Wàláì ẹ̀ ṣe wáàsí fún wa mọ́. Ẹ̀ ṣe wáàsí mọ́. Ẹ̀ ṣe wàásù mọ́. Kò sí wàásù mọ́. Kò sí wàásí mọ́. Gbogbo ta ló da owó sí yín náà? Wọ́n ní èṣù lówó. Àáfàá náà ti ń lé owó kiri báyìí lórí íńtánẹ́ẹ̀tì. Kò wá, ó ti gbàgbé, kò lè ṣe wáàsí mọ́ láti ní àlìkùrìyàn. Kò lè ṣe wàásù mọ́ láti inú Bíbélì. Oníkálukú, ǹjẹ́ kìí ṣe pé èṣù ó ti jọba inú ayé oníkálukú báyìí? Kí lẹ̀yin rò pé fún wa ní wàhálà àti ìdààmú tẹ́ a kó sí lónìí nínú ẹ̀sìn? Ṣé kìí ṣe wípé ó dàbí pé àwọn àtàná mùsùlùmí ni wọ́n, onígbàgbọ́ ni wọ́n, Christianity ni wọ́n? Torí kò sí àdádálẹ̀ nígbà náà, kò sí àdádálẹ̀, kò sí àdádálẹ̀ rárá. Ṣùgbọ́n lónìí àdádálẹ̀ ti pọ̀. Àdádálẹ̀ ti pọ̀. Àdádálẹ̀ ní fún wa ní ṣòro lónìí. Ẹ lè bú mi kẹlọ́rọ̀ àpàdà àwọn eléyìí ń sọ yìí, tó bá ronú sí ohun tí mo sọ ó mọ̀ yí pé ohun tí ń ṣẹlẹ̀ mò ń sọ fún ẹ. Àdádálẹ̀ lọ́pọ̀. Kò sí wàásí mọ́. Kò sí wàásù mọ́. Ẹ tún fìyẹn lẹ̀. Ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́. Ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́. Mo kí kábíyèsí ọba Gandhi Ṣọ̀ún, ọba Bọ́lábí Gandhi àbí Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Kábíyèsí o, kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, kẹsì ọba kọjá kú pẹ́pẹ́pẹ́, kírùkẹrẹ kó dorí yẹ̀ntúrú yẹ̀ntúrú, ẹ pẹ́ lásẹ̀. Mo kí kábíyèsí dáadáa. Mo kí Dr. Toliat Ayilara. Mo kí yín, mo fi Ànábì wa Muhammad sallam, mo fi kí yín púpọ̀. Mo fi kí yín. Ọlọ́run ó lékún dárájà yín àbí? Ọlọ́run ó lékún mọ́ yín o. Yóò lékún mọ́ yín, yóò sì fún yín ní àlàáfíà tó péye. Mo kí gbogbo òdílé Ayilara látòkè délẹ̀. Mo kí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ pátá, Ògbómọjúgun, gbogbo yín mo kí. Tẹ́ bá wo ohun tí ń ṣẹlẹ̀ yìí, bí ìgbà tí yẹn fi náà sórí òrùlé tó wá sùn lábẹ́ rẹ̀ ni. Ẹ jẹ́ kọ́kọ́ wò báyìí. Ibi tí mo ti rí mistake, ẹ̀sà Dr. Toliat Ayilara, ibi mo ti rí mistake yín máa sọ fún yín. Ọba àná òun ló fi Dr. Toliat Ayilara ló fi jẹ ìmáà gbogbo Ògbómọ̀ṣọ́, àbí? Òun ló fi jẹ gbogbo Ògbómọ̀ṣọ́.
kábíyèsí ọba ti lọ ọba míì ti wá dé ìyẹn kábíyèsí ọba Ghandi Afọlábí the Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ ìyẹn wá dé ó lè jẹ́ pásítọ̀ lóòótọ́ ó sì lè jẹ́ Kristi ó lè jẹ́ mùsùlùmí wọn ò ṣe ipò ọba fún ẹlẹ́sìn kankan gbogbo èèyàn ni tó bá jẹ́ ìdílé ọlọ́ba ó bá jẹ́ mùsùlùmí ó bá jẹ́ kìrìsìtẹ́nì ó lè jọba ṣùgbọ́n ibi tí àwọn àṣẹ tí ń wáyé rèé gẹ́gẹ́ bí ohun tá à ń gbọ́ ẹ wò ẹ má jẹ́ àfi ẹ̀sìn wò ó tá a bá ń fi ẹ̀sìn tá a bá fi ń wo ohun tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ẹ má jẹ́ ìtàn yín jẹ kò lè yanjú ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ fi ń wo ohun tí ń ṣẹlẹ̀ yìí ẹjẹ́ àkókò nù pé ọba Ghandi Christian ni ẹjẹ́ àkókò mẹ́ ẹjẹ́ àkókò mẹ́ pé Dr. Toliat Ayilara ìmáàmù ni ẹjẹ́ àgbékò mẹ́ ẹjẹ́ ká sọ̀rọ̀ ẹjẹ́ sọ̀rọ̀ nọ́mà kílẹ̀ pé ó ti yẹ yín sìn nígbà tí ọba àná ti fi Dr. Toliat Ayilara jẹ imam òun ni crisis ti wà mùsùlùmí sì lọ́ba àná òun ni crisis ti wà ìgbà tọ́ba àná lọ tí ọba Ghandi dé ẹ̀sà alábẹ́ ọlọ́run kó máa bá yín o Dr. Toliat Ayilara mistake lẹ ṣe má sọ mistake yín fún yín sẹ́rí ńgbà tí ọba yìí ti dé yẹn ó yẹ kẹ́ ẹ yan àwọn ọ̀sọ̀ǹgbè tẹ̀mọ̀ kó close mọ́ ọba ó yẹ kẹ́ ẹ yàn kẹ́ ẹ lọ súnmọ́ wọn tẹ́ ẹ bá súnmọ́ wọn ní ọ̀rọ̀ yìí ò ní rí báyìí gbogbo ọ̀rọ̀ kọ́ là ń fi islamically wò gàbálà máa fẹ̀sìn wo à ń tọ́ra wa ní ọwọ́ wa ò lè tóhun dáhùn wá gàbá sọ́ra ṣe pàápàá jùlọ láyé òde òní ó yẹ kẹ́ ẹ lọ ẹ mọ̀ pé nísìn nígbà tí ọba àná tó fẹ́ fi Dr. Toliat jẹ imam gbogbo Ògbómọ̀ṣọ́ sẹ́wọ̀n pé Dr. Toliat ẹ̀ ní agbára pẹ̀lú gbogbo ìmọ̀ tọ́lọ́run fún yín ẹ ní agbára láti lè sọ pé èmi ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ sẹ́gbẹ́ lágbára rẹ̀ sà ẹ ní agbára ẹ̀ àbí torí ẹ̀dá dùmáàmù gbà yẹn ẹ pọ̀ kò sẹ́ni tó lágbára nù yín tí ó sọ pé èmi ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ kò sí chief ìmáàmù Ògbómọ̀ṣọ́ kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ ọba àná ọba ni ọba yẹn ilé ẹni ó sọ yín di ńlọláhùn lò fún yín tó sọ yín di chief imam Ògbómọ̀ṣọ́ ọba àná yẹn ni ṣùgbọ́n lónìí ẹ ń fojú pé kìrìsìtẹ́nì lẹ́nu tó wà ń bẹ̀ ẹ fi ń wò ó láti ìgbà tó ti fi ń jẹ̀ máa ṣàgbọ́n làwuyewuye ti wà pé ẹ kì í sọmọ ilé Ayílára ẹ sọmọ kìnní kan bàbá yín wá ń gbà kí fún àwọn ọmọ Ayílára ń gbà náà ní ìtàn oríṣiríṣi bí ilé ayé ṣe wà nìyẹn chief man wàláì kò yẹ kẹ́ bínú rárá wàláì kò yẹ kẹ́ bínú rárá sẹ́rí gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ti pọ̀ jù ọgbọ́n ni èèyàn fi ń lòpò aṣáájú ọgbọ́n ni èèyàn fi ń lòpò aṣáájú tòun sùúrù ṣùgbọ́n ẹ fi sùúrù sí ẹ sì lo ọgbọ́n láti lè fi lo ipò tẹ́ wà yẹn ìjọ rẹ̀ ti ṣẹlẹ̀ kò sí iṣẹ́ yín kan mo máa ń wíṣ láti máa gbọ́rọ̀ yín ṣùgbọ́n mo rí pé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ti pọ̀ jù tó bá jẹ́ pé ọba Ghandi Afọlábí yìí tó bá jẹ́ pé mùsùlùmí ni ẹ lè sọ̀rọ̀ síbẹ̀ yẹn mo sùọ́ ẹ lè sọ̀rọ̀ síbẹ̀
ọba ló sọ yín, Ọlọ́run ló lu ọba ló wá sọ yín di chief imam Ògbómọ̀ṣọ́. Ó yẹ kẹ́ ṣe sùúrù ni, ó yẹ kẹ́ wá àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ńgbà tẹ́yìn náà ti di máàmù yẹn, ẹ ti ní access governor, ẹ ti ní access ní government, ẹ ti ní access torí ọba àná ti sọ yín dẹni tó ní access sí government. Ó yẹ kẹ́ kàn gbégbèsè ni bí ọba yẹn ṣe dé yẹn, ó yẹ kẹ́ gbégbèsè ni kẹ́ wá àwọn ẹni bí ẹni àwọn èèyàn bíyàn pẹ̀lú gbogbo awuyewuye tí ń lọ ńlẹ̀, kẹ́ lọ bá yín bá kábíyèsí ọba Ghandi Àfọlábí. Tó bá ti lè bá Ghandi sọ̀rọ̀ torí Ghandi ọmọ ń ṣẹlẹ̀ kò yẹ yín, tó bá ti lè bá sọ̀rọ̀ pẹ̀lú àwọn afọbajẹ, ẹ rí pé ọba Ghandi kan máa pe àwọn èèyàn ni pé ẹ wá, èmi kọ́ ni mo fi Dr. Toliat jẹ chief imam Ògbómọ̀ṣọ́. Ọba àná tó gbéṣẹ̀ ló fi Dr. Toliat Ayílára jẹ chief imam Ògbómọ̀ṣọ́. Nípa àdé eléyìí mi ní access láti yọ ẹni tí ọba àná fi jẹ imam, mi ní access láti yọ lóyè. Ẹ wo bí gbogbo àwọn fámílì Ayílára tí wọ́n sọ̀rọ̀ yẹn wà láì wọ́n kàn máa jà tọ́kì ni. Tá a bá ṣe election tí wọ́n rí pé ẹni ló wọlé sí as a governor tí government rẹ̀ tó announce another person, ìlú ọkọ̀ fagbájá ńlá sán ni, kò sí ohun tí wọ́n ṣe. Bẹ́ẹ̀ mo sọ fún yín, kò sí wọ́n ṣe, wọ́n kọ̀ máa fagbájá nú ni ọdún. Ẹ rí pé gbogbo awuyewuye yẹn yóò ti lọlẹ̀, ṣùgbọ́n Dr. Toliat ṣe bẹ́ẹ̀. Àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ti pàjù lótìtọ́ àti lódodo. According to Islamically àbí? To Islamic. According to Islamic. According to Islamic. Ẹ rí wípé wọ́n ní ọba, wọ́n ní ọba ò lè bá lórí ìmáàmù, pé ọba wà lọ́tọ̀ ìmáàmù náà wà lọ́tọ̀ ni. Ẹ má gbàgbé pé mùsùlùmí nìkan kọ́ ló wà ní Ògbómọ̀ṣọ́ o, kìrìsìtẹ́nì wà l'Ógbómọ̀ṣọ́, oníṣẹ̀ṣe wà l'Ógbómọ̀ṣọ́, ó di yẹn. Ọba sì rèé gbogbo ìlú yẹn pátá ọba Ghandi lónìí, òun ló ba lórí gbogbo ẹ̀, àti ewúrẹ́ àtàgùntàn àti èèyàn àti gbogbo nǹkan tó wà l'Ógbómọ̀ṣọ́. Ọba Ghandi ó ti dọba, òun ló ba lórí ẹ̀. Ìgbésẹ̀ yẹn lè ká gbé, ẹ gbàgbé ká máa claim rights, ẹ má jà claim right lẹ claim títí ẹ wọ́n bí tọ́rọ̀ dé sẹtìrìsì. Ẹ gbọ́ ohun tí bàbá wa Amobi Gold, ẹ gbọ́ ohun tó sọ. Abẹ́ ẹ má bínú, bàbá wa Akeugba Gold, bàbá wa Akeugba Gold, ẹ gbọ́ ohun tí wọ́n sọ. Síbáwọn náà kéwú, wọ́n wá yọ àwọn nǹkan tó jẹ́ pé a fi yàtọ̀, Christian and Muslim tá a fi yàtọ̀, wọ́n sọ. Síbáwọn náà kéwú, àwọn bàbá wa àlè lórí, síbáwọn náà kéwú. Ó ti yé yín, àwọn mistake tẹ́mi rí, òun lèmi sọ, ojú ìwòye mi ni o, tẹ́ bá lè máa bú mi wẹ́. Ẹ ti gbọ́ ohun tí ọba Akeugba Gold sọ. Muslim ní kẹ́ ẹ wo pronunciation, ẹ bó ṣe ẹ wo àgbékalẹ̀ ọ̀rọ̀ wọn yẹn, ẹ wo wọ́n ń pọ́n, ẹ gbọ́dọ̀ pọ́n ọba lé wọ̀tẹ́bà àwọn tó kù lóhùn kẹjẹ. Tó bá ṣe pé ọba àná ò tí ì fi ń jẹ ìmáàmù tí wọ́n ti fẹ́ jẹ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́, sẹ́mọ̀ pé ọba iná ni ó fi ń jẹ ìmáàmù, ọba iná fi ń jẹ ìmáàmù bó ṣe nǹkan jẹ́ Christian tó àwọn náà lẹ́lọ́ba torí pé àwọn olóṣù wà ń bẹ lónìí. Ó ti yé yín, àwọn mistake tí Dr. Toliat Ayílára gẹ́gẹ́ ojú ìwòye mi, àwa ò kéwú o, torí gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀, gbogbo ohun tí wọ́n ń sọ gbogbo ẹ̀ mọ́ gbọ́.
mi ò kí mísì wọn ṣùgbọ́n mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìlànà kéwúlà ìjà àfáà làwọn fi ń sọ̀rọ̀ ìjà àfáà ni wọ́n fi ń sọ̀rọ̀ tẹ́bá sì fojú ìjà àfáà fi sọ̀rọ̀ yìí ọmọ àbàjẹ́ ni ẹ mọ̀ pé wèrè wọ́n fi wo wèrè ẹ mọ̀ ni ohun tí èèyàn bá ní fi wá ohun tí ò ní gbogbo ọ̀rọ̀ tí bàbá wa Dr. Toliat Ayilara gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ti pọ̀ jù ẹ ti sọ sọ́gbà jù ó ti pọ̀ jù ẹ má gbàgbé nílùú Ògbómọ̀ṣọ́ lónìí ọba ní gómìnà Ọ̀yọ́ state bàbá wa Mákindé kọ́lọ̀ ni wọ́n sọ̀ka ìláyọ̀ àwọn ni wọ́n recognize as ọba Ògbómọ̀ṣọ́ ẹni tí ọba Ògbómọ̀ṣọ́ bá sì yàn gẹ́gẹ́ bí imam òun ni gọ́ọ̀mẹ̀ntì máa recognize láti state láti local government dé state dé federal pé ṣọ́ọ̀tì ni wọ́n gbá ní ìsìn ṣe pé ọba Gandhi ti gbá ṣọ́ọ̀tì ó ti gbá ṣọ́ọ̀tì wá ọjọ́ Jímọ̀ tó kọjá ó ti yan chief imam ó ti wé láwàní fún wọ́n tún wá mú láti lé Ayílára kò yẹ yín wọ́n wá ẹgbẹ́ ńgbà tí wọ́n ń sọ wọ́n ní kábíyèsí ti yan ó ti wé láwàní fún chief imam mìíràn chief imam ààfin ọba Gandhi àti ìlú wọn sọ pé àti gbogbo ìlú wọn láti ìlú ẹ sálẹ̀ mọ̀ wípé ọba Gandhi ẹni tí ó recognize nìyẹn Imam Habib Toliat Ayilara ṣẹ̀gbọ́n ló máa recognize fún government ẹ̀ẹ̀rí ni ẹ̀ẹ̀rí bó ṣe lọ ni òfin fàyè lẹ̀ fún kábíyèsí òfin Nàìjíríà ó fàyè lẹ̀ fún kábíyèsí láti lè suspend yálà pásítọ̀ ẹgbẹ́ jẹ́ overseer pastor ní Ògbómọ̀ṣọ́ can and chairman ní Ògbómọ̀ṣọ́ fún Christianity ọba lè fún wọn suspension bẹ́ẹ̀ ló lè fún chief imam Ògbómọ̀ṣọ́ ó lè fún wọn ní suspension wọ́n lè suspend wọn ẹ wá gbọ́ ohun tí kábíyèsí sọ wọ́n ní chief imam Ògbómọ̀ṣọ́ tá à ń sọ yìí Dr. Toliat Ayilara ó gbé àwọn lọ court ìgbọ́dẹ̀ ti gbé àwọn lọ court kò possible fún Dr. Ayilara tó gbé àwọn lọ court kó máa wá kírun tàbí kó máa ṣàdúrà káwọn máa sàmí ká bá gbé yẹ̀wò ẹ jẹ́ ká kólà kó lójú ẹ̀kọ́ kọlà ẹ jẹ́ kólà kó lójú wípé ẹnìkan kìrìsìtẹ́nì ibi tí àwọn àṣìṣe ti wáyé ni mo sọ fún yẹn yàtọ̀ sí yẹn Dr. Toliat as imam gbogbo Ògbómọ̀ṣọ́ ẹ̀sà ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ti pọ̀ jù ẹ má bínú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ó ti pọ̀ jù ìsìlẹ̀ ń sọ̀rọ̀ bíi wípé ẹ̀yin àtọ́lọ́hun jọ ń jókòó ni tẹjọ́ ń ṣẹ̀ṣàrò ilé ayé bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ nìyẹn ẹ má bínú ẹ dákun aṣáájú gbọ́dọ̀ máa ní àgbàmọ́ra tẹ ẹ bá bínú a jẹ́ pé ẹ ní àgbàmọ́ra ẹ jẹ́ bí aṣáájú ìsìlẹ̀ ń sọ̀rọ̀ bíi pé wàhálà ẹjọ́ ń jókòó sọ̀rọ̀ yẹn àtọ́lọ́hun ni tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ táìmù kan lẹ sọ fún wa pé ẹni tí ó bá ṣe mùsùlùmí yóò wọ̀ ná níjọ́ tí mo gbọ́ ara mi ṣe gírì pé aṣáájú kí ló dé látijọ́ iná sìn tí wọ́n ti wá yan láti Friday ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ gbogbo èyí tẹ́ ń sọ̀rọ̀ pé wọ́n yọ Dr. Toliat wọ́n ṣe kinní kan wọ́n ti gbá wọn sọ ohun tó yẹ ká sọ kọ́ là ń sọ yẹn ẹ jẹ́ á pẹ̀tù sọ̀rọ̀ ni ẹ jẹ́ á wá láàfíà ó ti yé yín ṣe wọ́n ti tó bá yẹ pé gbogbo àwọn tí èyí dá ń dìde ẹ̀yin lọ túbọ̀ jẹ́ kọ́rọ̀ yìí kó ní pọn ó yẹ kí wọ́n ti yan ìgbìmọ̀
kọ́ lọ bá Dr. Toliat Ayélára lé kí wọ́n ti lọ bá wọn kí wọ́n ti bá wọn sọ̀rọ̀ kí wọ́n ti bá wọn sọ̀rọ̀ kí wọ́n ti kàn ẹ gbọ́dọ̀ kàn mí sáwọn pé ní court tí wọ́n bá gbé ìgbẹ́jọ́ kan máa lọ lọ́wọ́ tó bá gbé adájọ́ yẹn lọ tó bá gbé ẹlòmíì dé ẹ rí i pé nǹkan á yàtọ̀ ṣùgbọ́n àwọn èèyàn wọ́n ti lọ bá wọ́n ti wá ọ̀nà bó ti lọ rí adájọ́ tó ṣẹ̀ gbédè lórí kéèsì wọn nǹkan ṣe lábẹ́lẹ̀ ẹ̀mọ́ ni bíná jólókò mọ̀jàlá ó ṣòfófó nílé ó ti yé yín gbogbo tí chief imam Dr. Toliat Ayélára tẹ́ ń sọ wàláhì ó ti pọ̀ jù ó ti pọ̀ jù mo tún gbọ́ kan tẹ́ tó sọ ẹ̀gbọ́n èyí náà sọ fún mi ń ṣe ọ̀rọ̀ yìí wá fẹ́ dàbí ọ̀rọ̀ yìí ó fẹ́ dàbí àtẹ̀yìnkọ́gbọ́n jàkùmọ̀ ìgbà tó bá nù dí tán ní ètò oṣù mi sọ yẹ kó rí bẹ́ẹ̀ ó di yẹn mo fẹ́ sọ fún yín ní Dr. Toliat Ayélára sẹ́rí gbogbo àwọn tí ń pè ṣéwù wàláì ẹ má jẹ tàn yín jẹ tí gọ́ọ̀mẹ̀ntì tó bá lè gbédé gbọ́n tí wọ́n ní Habib bóyá Alhaji Habib Ayélára òun ni chief imam Ògbómọ̀ṣọ́ kò sí ohun tí gbogbo àwọn tí ń ṣe wù yóò ṣe mọ́ kò sí mọ́ kò sí ohun dáyé ni ó ṣe mọ́ o ẹ wá di pé ẹ̀kan kírun fún mọ́sálásí ni abẹ́ chief imam tí ọba yàn léra pa ìlọ́wà ọ̀yà ẹ má jẹ nǹkan yín jẹ gbogbo àwọn àfáà tí wọ́n dá ń rí yẹn wọ́n padà síbi tí sẹ́yìn ẹni tí ọba yàn wọ́n padà síbẹ̀ torí wọn ò tí ì rí lẹ́lẹ́ ọ̀rọ̀ ni tó bá sátẹ̀nsì tó dúró re onímọ̀ kò nímọ̀ òun ni wọ́n ti yàn ẹ jẹ́ ká gbà pé kò nímọ̀ tó yín àní wọ́n ti yàn ẹ mọ̀ ni wọ́n ti yàn náà kó má nímọ̀ rárá wọ́n ti yàn wọ́n lóhun ni ìmáàmù àwọn yẹn kan tún congratulate lábẹ́ comment section pé you dey play congratulations chief imaamu ààfin ẹ mọ̀ pé ẹni tó ní kíní kan ló ní ọgbà ẹni tó lẹ́rú ẹ̀mí ló lẹ́rú ni ọba ló nílùú wàláhì ọba ló nílùú òfin ló sọ bẹ́ẹ̀ kò sí ohun tá a lè ṣe tí ọba bá fẹ́ travel ní ìsìn yóò lọ gbà lọ chairman local government ni ó ti yé yín yóò lọ gbà lọ chairman local government ni kódà kó kéré sí jù bẹ́ẹ̀ lọ yóò lọ gbà yé ni ṣé ẹ̀yin gbọ́jà Gandhi àti àwọn kìrìsìtẹ́nì gbọ́jà wọn ní àwọn dákẹ́ ẹ̀yin gbọ́jà Gandhi àtàwọn oníṣẹ̀ṣe kò sí gbọ́kàn wọn ó ti yẹ yín sìn tó tẹ́rí àwa mùsùlùmí ẹ dákun ẹ jẹ́ á ṣe sùúrù fa ní ìsìn bá ṣe wà yìí ẹ ti fẹ́ máa lé àwọn èèyàn kó nínú Islam àwọn tó fẹ́ wá sínú Islam gbẹ̀rù tí ń bà wọ́n ẹ wá wò ó lórí íńtánẹ́ẹ̀tì wọ́n fẹ́ máa fẹnu sáká Islam wọ́n lágídí ni wọ́n kíní kan kò yẹ kó rí báyìí a sì ní à ń páyọ̀ Ọlọ́run ká bá ń páyọ̀ Ọlọ́run lóòótọ́ tó yẹ pé a bá ń jí sí Ọlọ́run ànábì náà ó fọgbọ́n ṣe ni ànábì náà fọgbọ́n ṣe ni o ṣùgbọ́n má tún gbàgbé ayé táwọn ànábì ló kọ́lá wà ń lò lọ yìí o báwọn ànábì sì lò gbà kọ́lá wà ń lò gbà yìí o ọgbọ́n ìní aṣáájú fi ṣe gbogbo nǹkan ìjà kọ́ ó ti yẹ yín kì í ṣe ìjà rárá Dr. Toliat Ayélára ẹ mélòó
ẹ reduce gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yẹn ẹ wo ẹ ṣe àwòkọ́sí lára Ìmáàmù Ọ̀fà ẹ wo Ìmáàmù Ọ̀fà ẹ ṣe àwòkọ́sí lára ẹ̀ Ìmáàmù Ọ̀fà tún lọ sí Ọ̀tà wọ́n yan ìmáàmù chief ìmáàmù Àwórì Ọ̀tà lórí ìjókòó tí chief ìmáàmù Ọ̀fà wà ó sì pàṣẹ pé kóhun tó wé láwàní fún àti chief ìmáàmù Àwórì Ọ̀tà ó ní òun gbọ́dọ̀ rí nǹkan tí ó ra mọ́tò fún wàláì wọ́n ra mọ́tò fún un sẹ́tìrì chief ìmáàmù Ọ̀fà mo wọlé wọn dáadáa ó ti yẹn bí mo ṣe rí wọn rí nìyẹn àwọn àti ọlọ́fàfọ̀fà ọba wọ́n jọ wáyé ni àwọn ọ̀yapa níbi tó yẹ kẹ́ wà òkọ́ sí nìyẹn ẹ wá máa wo chief ìmáàmù Ọ̀fà lórí íńtánẹ́ẹ̀tì ẹ rí pé àwọn nǹkan tí wọ́n ń sọ bí ọ̀rọ̀ ọkọ àtìyàwó nǹkan làwọn kan ń sọ ní orí íńtánẹ́ẹ̀tì ó ti yé yín sí àwọn ò sọ pé ẹnìkan ẹ̀ka máa sọ pé a fẹ́ ṣe wáàsí àwọn kan fọtí lo ẹbú àwọn kan ń ṣe kinní kan ẹ wo bí wàláhì ẹ jẹ́ ká sọ̀rọ̀ ọ̀rọ̀ fúnra wa àwa mùsùlùmí àwa la la àwọn kìrìsìtẹ́nì lẹ́nu àwa la la àwọn oníṣẹ̀ṣe lẹ́nu kí nìdí ni wípé tí àfọ́ máa ṣe wáàsí ẹ lè ṣe kẹ́ má bú àwọn ẹlẹ́sìn kejì tàbí ẹlẹ́sìn kẹta kọ́kọ́ yìí wáàsí ń bẹ lára àwa mùsùlùmí tẹ́ẹ̀kẹ́ ṣe mo gbọ́ bàbá wa wáàsí bá wà lè lọ́rì ẹ̀rú sì bà mí mo gbọ́ wáàsí bàbá wa ṣéwù ṣẹ̀yẹ ní Abẹ́òkúta àwọn tí mo sáré ti lọ wọ́n ní ebi táwọn ní yóò kéwu ni ṣé bí kéwu ni bí wọ́n wáàsí ni wọ́n ṣe yìí tẹ́rù ń bà wá yìí kò sírú ẹ̀ mọ́ lónìí àfi tẹ́yìn àfáà bá lè padà sílànà yẹn padà tó bá ṣe é ṣe fún ọ̀pọ̀lọpọ̀ yẹn àfáà ni wàláì ẹ fẹ́ sọ wípé ilé ayé yìí ilé ayé tàwa yìí ẹ fẹ́ lọ kírètì ilé ayé mi nǹkan ní ilé ayé tàwa yìí kì í ṣe ilé ayé ìdáyìí kírètì ní ilé ayé ẹ fẹ́ lè mú òfurufú kẹ tọ́nù upside down kẹ ní ìdáhùn ìkọlù òfurufú tọ̀dọ̀ tí yín lò òfurufú ọ̀pọ̀lọpọ̀ yẹn àfáà lónìí ẹ̀kọ́ ń nídìí ẹ ọlọ́run ò ṣe gbìjà o ẹ má jà tọ́ra jẹ wàláhì ọlọ́run ò ṣe gbìjà ta ló kú tó dé tó gbà àbí tó wá fún wa nírò àjùlé ọ̀run náà mò ń bọ̀ lórí yẹn mò ń bọ̀ lórí ẹ̀ ìró àjùlé ọ̀run ni wọ́n pè jọ ti bá gbé wa ìró àjùlé ọ̀run òun máa pè ẹ máa fetí lẹ́kọ̀ọ́ sáà olófò ẹ má bínú o mo bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ojú ìwòye tèmi nìyẹn o wọ́n ti gbá ṣọ́ọ̀tì o ọba Gani ti gbá ṣọ́ọ̀tì wá òṣèlú lọ̀rọ̀ tó wà lẹ́yìn ó ti dòṣèlú ẹ wá sọ fún mi wọ́n ní àwọn Ọ̀yọ́ yín o Dr. Tọ́lá Àtàyílára àwọn Ọ̀yọ́ yín o ṣùgbọ́n àwọn wéláwà ní fún ìmáàmù tí ó máa kírun ní ààfin ìmáàmù tàwọn tó sì jẹ́ tìlú ẹgbẹ́ Yorùbá yẹn kí ló tó wá bú bóńdé báyìí sọ pé ìdáyà ni òun ti sùn ẹ̀gbọ́n ilé tó lọ ní sa Olúfúnṣọ Adéjàre Adéròjú nígbà tí ń jókòó dìran orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọ́ gbárí mi mọ́ orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi.